I think at this point láti má da àkókò láàmú mo fi àkókò yìí kí yín wọ́n wá pè yín síta láàrin ìṣẹ́jú méjì sà láti fi yín hàn gẹ́gẹ́ bí oyè tí wọ́n fi yín jẹ. And I still have with me here tí mo ti pe orúkọ wọn kí wọ́n tó dé Alhaji Mustapha Adekunle Sebo, the Lagos State Chairman NURTW, Ojú Èkó, Bàbá Èkó, Bàbá Èbúté, number one in the whole Lagos State of
gbogbo ẹgbẹ́ onímọ́tò pátápátá kí ni.